Èyí ni ètò tí àwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n ní fún ìran Yorùbá nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe cocoa house. Owó kòkó la fi ń ṣe cocoa house nígbà náà lọ́hùn. Ó tó di pé àwọn amúnisìn tá a pè ní Nàìjíríà wọ́n ajáàkì ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pa oríṣiríṣi irọ́ mọ́ bàbá wa Awólọ́wọ̀. Wọ́n pa oríṣiríṣi irọ́ mọ́ bàbá wa Awólọ́wọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ilẹ̀ Yorùbá di akúrẹtẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọmọ Yorùbá di èrò ẹ̀yìn. Orílẹ̀-èdè kan nínú àgbáyé o. Torí ìdí èyí, àwa tí à ń pè fún Yorùbá nation, irú ìgbésí ayé ìrọ̀rùn báyìí ni a fẹ́ kí á lò ní orílẹ̀-èdè Yorùbá tí a fi ń pè fún orílẹ̀-èdè Yorùbá nation. A fẹ́ kí á lo ìṣẹ̀mí ayé ìrọ̀rùn. A fẹ́ kí á lo ìṣẹ̀mí ayé tí ó dára. Ìgbésí ayé ìrọ̀rùn la fẹ́ kí á lò ní orílẹ̀-èdè Yorùbá tó jẹ́ kí a máa pè fún orílẹ̀-èdè olómìnira Yorùbá nation. So Yorùbá nation now. Bá a ṣe fẹ́ nìyẹn o. Ẹ rí i. Ká ní wọn dá ìjọba bàbá wa Awólọ́wọ̀ rú ni. Ṣé ẹ mọ iye irú cocoa house tí ó ti wà ní ilẹ̀ Yorùbá? Àní rárá cocoa house tá a ti máa nílẹ̀ Yorùbá yóò ti fẹ́ sọ 10,000. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ń kọ́lé dé lónìí tẹ́lẹ̀mí ọkọ̀ yàrá méjì ẹlòmí ọkọ̀ yàrá kan yóò lò náà ti kó lọ sáìtì. Irú ìgbésí ayé ìrọ̀rùn tó yẹ ká máa gbé nì. Orílẹ̀-èdè tí a wà yìí gbogbo oríṣiríṣi ìlú ló wà níbí. Bó ṣe yẹ kí ilẹ̀ olómìnira Yorùbá land bó ṣe yẹ kó rí rèé, kí ibi ìgbafẹ́ ó pọ̀. Àwọn ilé tí ẹ̀ ń wò yọ̀ kọ̀ọ̀kan ilé rúùmù tí ó wà nílé kọ̀ọ̀kan ó lé ní 5,000 ní ẹyọ ilé kọ̀ọ̀kan. Odidi ilé kọ̀ọ̀kan dẹ̀ ló máa san tax fún ìjọba ònìyẹn. Ṣẹ́ẹ̀tìrì kí wàá la gbé kí la jù kí la gbé kí la jù. Torí ìdí èyí Yorùbá nation now. Ilẹ̀ olómìnira now. Orílẹ̀-èdè Yorùbá ní kíá. Orílẹ̀-èdè Yorùbá ní kíá. Ire o, Yorùbá nation no going back. Ìwọ tó bá fẹ́ mọ̀ jíríyà olólùfẹ́ dúró sínú Nàìjíríà, ire o.